ẹ̀ka san ọ̀nkú ẹ̀mí ẹ̀rìn sí pé pákòlà rẹ̀ ń lò báyìí ti àrówó ra búrọ́ọ̀ṣì mọ́ toothpaste ti wọ́n ẹ̀rọ ní ọ̀gbẹ́ni kan báyìí ọ̀nkú láì ẹ̀yìn ló pààrọ̀ jù nílé ayé ẹ̀yìn sọ pé ìrọ̀wọ́ ló pa fún ara pé we know that where the kidnappers are we are just being careful àwọn ti pa ọmọ méjì ọ̀bẹ ọmọ mẹ́ta nínú àwọn ọmọọ̀tẹ̀bíra ẹ̀ ní màá sọ̀sọ̀kúsọ̀ tẹ̀sọ́ yẹ kó lu yín pa ni ẹ̀hún tẹ̀ ń ṣe èyí tó kàn mí rẹ̀ ọ̀nkú ẹ̀mí kì í padà sórí ọ̀rọ̀ yín ràn sardine láti 300 ó ti bọ́ sórí 700 naira pure water 20 naira ló ń ta sí bottle water láti 50 naira ó bọ́ sí 100 naira bí èlò ló ń ta ládùúgbò yín pet coke láti 100 naira ó bọ́ sí 150 ẹ̀yìn tó ń ta ní 40 naira 50 naira ẹ̀ ó dìde 70 naira ṣe lè pé orí yín ti burú náà báyìí àmọ́ pẹ̀lú àṣọ sí yẹn pé ẹ̀jẹ̀ lọ̀kọ́ mọ́ ṣe ń lò pákó mo mọ̀ pé nàìjíríà ò ní pẹ́ pín náà ẹ ṣáà jẹ́ kó tètè pín kólúkọ́lùkù máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀já pa.